Aláròyé máa wí o. Mi ò fìgbà kan fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Àtíkù Abubakar, òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́gbẹ́ òṣèlú PDP lọ́dún 2023, Alhaji Àtíkù Abubakar ti sọ pé òun kò fìgbà kankan fi ẹgbẹ́ náà sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé òun máa tó fi ẹgbẹ́ yìí sílẹ̀ kí ìbò ọdún 2027 tó dé. Alukoro ètò ìròyìn fún Alhaji Àtíkù Abubakar ló sọ̀rọ̀ ohun di mímọ̀ fáwọn oníròyìn l'Àbújá lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 8 oṣù kẹfà ọdún yìí. Àtẹ̀jáde kan tó fi síta nípa ọ̀rọ̀ náà lọ báyìí pé ó ti dé sétígbọ̀ wa pé àwọn iléeṣẹ́ ìròyìn ayélujára kan ti ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kan tí wọn kò fìdí ẹ̀ múlẹ̀ kiri pé Alhaji Àtíkù Abubakar fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kí àsìkò ìbò 2027 tó dé. À ń fi àsìkò yìí sọ pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá pé Alhaji Àtíkù Abubakar fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni Alhaji Àtíkù Abubakar ń pè fún pé kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo di ọ̀kan ṣoṣo láti lè díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí kí wọ́n sì gba ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC tó ń fara ní àwọn aráàlú lásìkò yìí. Ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ òṣèlú tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni ohun tí Alhaji Abubakar ń fẹ́ lásìkò yìí kí wọ́n lè gba agbára kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC kí nǹkan lè rọrùn fún àwọn aráàlú. Fún ìdí èyí, kì í ṣe ohun tó dáa rárá báwọn kan ṣe ń gbé ìròyìn tí wọn kò ní ẹ̀rí gidi nípa rẹ̀ pé Alhaji Àtíkù Abubakar fẹ́ fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ lásìkò yìí. Wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà dá wàhálà àti ìdàrúdàpọ̀ sílẹ̀ láàrin ìlú ni. Ìdí rèé tí a ṣe ń sọ pé ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni Alhaji Àtíkù Abubakar, bẹ́ẹ̀ kò sọ pé òun máa fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ rárá. Bàbá wa rí ẹnìkan tàbí iléeṣẹ́ ìròyìn ayélujára kan tó ń sọ pé Alhaji Àtíkù Abubakar fẹ́ fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀, a jẹ́ pé tòun wà lára àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí tí wọn kò fẹ́ kí àwọn ẹgbẹ́ alátakò gbogbo lórílẹ̀-èdè yìí wà ní ìṣọ̀kan láti gba ipò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC nìyẹn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.